tó mi lórúkọ àwíṣẹ rèé o ní Facebook ojú ẹ clear báyìí ìwọ ló ń lórúkọ àwíṣẹ. a ní kò dìde lọ́jọ́kọ́. ẹ̀yin olólùfẹ́ ló mọ pírẹsẹ̀ntà káàkiri àgbáyé nìkan bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní àwòrán àgbà awo kan ní ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí Ògbóni Àwíṣẹ ọmọ ikú ayé ló ń jà rìnrìn káàkiri orí íńtánẹ́ẹ̀tì wípé wọ́n ń lu jìbìtì káàkiri o wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn o a wá ṣèwádìí lọ àṣèwádìí bọ̀ a wá rí wípé àwọn àwòrán wọn tí wọ́n jí mú lórí ẹ̀rọ ayélujára Facebook ni àwọn amòòkùnṣèkà kan ni wọ́n lò láti máa fi lu jìbìtì gbá àwọn kankan àwọn èèyàn káàkiri ìdí rẹ̀ tí ọba Àwíṣẹ tí wọ́n fi gbé ìgbésẹ̀ wípé kí àwọn náà kí wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé àwọn agbófinró nílùú Àkúrẹ́ a padà béèrè nípa division yìí lọ́wọ́ wọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun ká máa gbóríyìn fún àwọn ọlọ́pàá wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o wọ́n ń gbìyànjú o wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ gan-an tó jẹ́ wípé eléyìí tún yà mí lẹ́nu láyé ọ̀tọ̀ àti ìlú Àkúrẹ́ ni wọ́n ti gbéra ìlú Ifọ̀n ní ìpínlẹ̀ Ondo tó súnmọ́ tòsí Ẹdó ni wọ́n ti láǹfààní láti lọ mú amòòkùnṣèkà tí ó fi òru dúdú bojú láti máa fi àwòrán Àwíṣẹ láti máa fi ṣe iṣẹ́ ibi tó fi ń lu jìbìtì káàkiri lílu jìbìtì fraud ojú ọmọkùnrin náà lẹ́ ń wò yìí kó má dàbẹ́ ni wípé àwa náà tún fẹ́ fi ọ̀rọ̀ náà ṣàwúrú ju la ṣe ní pé ká ṣe follow. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. kí lorúkọ ẹ. Tọ́ba. ẹ bá a sọ̀rọ̀ sókè. Tọ́ba. Tọ́ba kí ni. Tọ́ba Sọ́ndà. ọmọ ìlú wo ni. ọmọ Ifọ̀n. Ifọ̀n. ẹni tó ọmọ ọdún mélòó. tí wọ́n ọmọ 23+. ọmọ ọdún 23. iṣẹ́ wo gan lẹ ń ṣe ní pàtó. mo kọ́ṣẹ́ fọ̀gánáìzà ni mo kọ́ṣẹ́ mo ṣe freedom mo dẹ̀ mo ṣí ṣọ́ọ̀bù so gbà tó yá mo wá kúrò ńbẹ̀ so mo wá wọ iṣẹ́ íńtánẹ́ẹ̀tì. èwo ni iṣẹ́ íńtánẹ́ẹ̀tì tó iṣẹ́ íńtánẹ́ẹ̀tì pọ̀ èwo nínú àwọn iṣẹ́ íńtánẹ́ẹ̀tì. mo píṣọ bàbá Àwíṣẹ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. ó ti di àwọn píkṣọ àwọn gbajúmọ̀ bíi eléyìí mélòó tó ti lò sẹ́yìn kó tó di orí ti Àwíṣẹ tó wá bu ẹ lọ́wọ́ yìí. píṣọ wọn nìkan. òun nìkan ló ṣì lò ó ti tó gbà wo tó ti ń lò. a ti tó bí almost 3 years to 4 years plus 4 years to 3 years plus. bí ọdún bíi 3 sí bíi 4 ló ti ń lò báyìí. bẹ́ẹ̀ni. ó ti tó bí àwọn èèyàn mélòó tó ti fi gbowó lọ́wọ́ ẹ̀. mi ò lè kà wọ́n. bó gan ló ṣe rí àkáǹtì wọn lórí Facebook or hack. mi ò hack àkáǹtì wọn as in mo create orúkọ wọn gangan sí mo rí Facebook mo create orúkọ wọn so mo ń lo orúkọ wọn so mo wá gbé profile picture wọn sí. gbogbo picture wọn padà in fact a tún rí gbogbo àwọn picture tó jẹ́ picture family àwọn àti gbogbo àwọn ọmọ wọn tó tún lò nínú ẹ̀ tó jẹ́ gbogbo picture ìdílé wọn pátápátá. mo máa ń save ẹ̀. tó bá ti upload o máa ń save ẹ̀. bẹ́ẹ̀ mo máa ń save ẹ̀ eléyìí tí n bá lè save máa ṣe screenshot ẹ̀. láti bí ọdún bíi 3 sí bíi 4 nígbà tó dẹ̀ ń ṣe bó ló ṣe ń feel. àwọn pè mí so mo fi àtijọ́ náà ni ẹ má bínú but àwọn pè mí lóòótọ́ wọ́n ti pè mí tó 5 so wọ́n ti pè ọ́ kí ni wọ́n bẹ̀ sọ nígbà tó ń pè ẹ́. wọ́n ní kémi jáwọ́ pé píṣọ̀ tí mo lè pé kémi jáwọ́ pé kì í ṣe wípé wọn ò lè track mi down pé wọn ò lè mú mi down pé wọ́n kàn ń wò mí ni pé tí wọ́n bá fẹ́ mú mi down wọn pé wọ́n máa ń mú mi down so anytime tó bá ti pè mí báyìí àyà mi ajá máa blọ́ọ̀kì nọ́mbà wọn ní lè reach mi
so wọ́n ti pè mí lẹ́ẹ̀kan wọ́n ti pè mí lẹ́ẹ̀tọ́ ẹ̀ 5 lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni o ò dẹ̀ jáwọ́. so ìwádìí kan tẹ̀ tún fi yé wa wípé o tún fi fọ́tò wọn o tún fi fẹ́ ọmọge tó tún fi fẹ́ yàwó tó jẹ́ pé ìwọ ló ń dífá wọn wípé kó lọ fẹ́ ní báyìí kó lọ fẹ́ ìwọ ló ń ṣe ọkọ ìwọ náà ló tún ṣe àwíṣẹ. mo ní ẹ̀gbọ́n mi ni nǹkan tí mo sọ fún wọn nìyẹn mo ní ẹ̀gbọ́n mi ni. àmọ́ ẹni yẹn náà yóò máa bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá ń bá àwíṣẹ sọ̀rọ̀ ìwọ náà ló mọ̀ dá lóhùn bí ìgbà tó yẹ pé àwíṣẹ ló ń bá sọ̀rọ̀. máa type tí tó bá ti pè máa type ẹ̀ tó bá ṣe rí àkáǹtì mi máa bá ṣe voice note. àwíṣẹ ẹ kí gbogbo àwọn aráalé. ó kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ òjìire ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ìyá mi bàbá mi ó kí wa pé a kú dédé àsìkò yìí ọkàn gbogbo ayé ò balẹ̀ o. àwíṣẹ àwòrán yín jẹ́ àrùn ìrìn káàkiri ìgboro wọ́n ní ẹ̀ ń lu jìbìtì mo wá pè yín mo béèrè lọ́wọ́ yín pé bó o ló ṣe rí bẹ́ẹ̀ ẹ wá ní kí n farabalẹ̀ wípé tójú bá balẹ̀ á rí mú ojú ti balẹ̀ báyìí ó ti rí mú ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yín ṣẹlẹ̀ bó o lẹ ṣe ń feel. kò sí ọjọ́ tí wọ́n pè mí fún wọn rí fọ́tò mi lórí ayélujára gẹ́gẹ́ bí oníjìbìtì ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa bà aya ó máa ń bà ọmọ lọ́kàn jẹ́ gbogbo àwọn àbúrò mi ni wọ́n máa ń bàjẹ́ ni kò sí ọjọ́ tí wọ́n bá ti pè mí fáwọn rí mi màá tún pè é torí báwọn èèyàn ṣe lọ mú nọ́mbà ẹ̀mí lọ sí ìlú náà lọ mú bẹ̀ màá tún pè màá tún bẹ́ẹ̀ tó kó jọ ìjọ mi alóhùn ti gbọ́ ìjọ mi akọ́ṣì nọ́mbà mi kò síjọ́ tí mo gbọ́ pé ó ń lo àwọn àwòrán mi àti ìrọ̀bánisọ̀rọ̀ mi tí kò fi ń bà mí nínú jẹ́ máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn gidigidi gan torí pé orúkọ burúkú ni. àmọ́ ọdún mẹ́ta sí bíi mẹ́rin bó o lẹ ṣe feel comfortable tẹ́ ẹ̀ gbégbèsè. ẹ ṣe wọ́n ní tí ó bá dójú àti sùn wọ́n ní fùràlà ẹ mọ̀ pé nínú àwọn agbófinró wa a ní àwọn tó ń ṣiṣẹ́ takuntakun jura wọn lọ. mo ti fi ọ̀rọ̀ yìí lọ sí oríṣiríṣi ibòmíràn ẹ má jẹ́ kí n dárúkọ ṣùgbọ́n gbà tí mo wá dé ọ̀dọ̀ àwọn agbófinró wa ní òkúta ẹlẹ́rin ńlá nílùú Àkúrẹ́. òkúta ẹlẹ́rin ńlá nílùú Àkúrẹ́ division. nílùú Àkúrẹ́ ọjọ́ tí mo débẹ̀ bí ọjọ́ kẹta ọjọ́ kẹrin òní wọ́n ṣàwárí ẹ̀. ni wọ́n gbé ìgbésẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. a yin gbogbo àwọn agbófinró wa ní òkúta ẹlẹ́rin ńlá nílùú Àkúrẹ́ ara lù wọ́n lọ́gẹ̀ ẹnu fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe yìí àmọ́ ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń daṣọ. ọmọbìnrin kan jáde nínú ìwádìí wa ó jáde bọ̀m̀bọ̀ wípé ẹ̀yin lẹ introduce òun sí ọmọkùnrin yìí wípé boyfriend òun ni wípé ẹ̀yin lẹ dẹ̀ introduce òun ẹ̀yin lẹ dífá fóun lórí ẹ̀rọ ayélujára àkọ́kọ́ náà ṣe máa ń dífá lórí ẹ̀rọ ayélujára fún èèyàn kẹ́ jíṣẹ́ fún àti wípé ṣé lóòótọ́ ṣẹ̀yin lẹ introduce ọmọbìnrin sí ọmọkùnrin ó sọ pé ẹ̀gbọ́n wípé sọ pé ẹ̀gbọ́n ẹ̀ lẹ jẹ́ wípé nígbà tí ìjà gan bá tún ṣẹlẹ̀ láàrin wọn wípé ẹ̀ tún máa bá wọn parí ẹ̀ lórí ẹ̀rọ ayélujára bó lẹ ṣe jẹ́ sí. ẹ ṣe bàbá àti ẹni kíní àtẹnì kejì mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n tí ẹ bá ń wo àwọn ayé ọ̀bàyéjẹ́ kò sí tí wọn ò lè dà àwọn náà ń pè ní apá kan ẹfun àwọn náà ń pè ní apá kan osùn òun ló ń ṣàwùjọ ìtumọ̀ ni pé òun ló ń ṣiṣẹ́ àwíṣẹ òun ló tún ṣiṣẹ́ tó fẹ́ fẹ́ aya ẹnìkan náà sì náà méjèèjì ó ní nìkan náà ni ó ní eku ẹ̀dá òun ló ń lọ̀yọ́ òun ló ń tọ̀yọ́ bọ̀ láti rí i pé òun rí arábìnrin yẹn láti bá a ṣe àṣemáṣe papọ̀ mi ò rí arábìnrin yẹn rí mi ì bá sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ni kò rí mi rí ó tún parọ́ fún pé òun fẹ́ mú wá sọ́dọ̀ bàbá àwíṣẹ gbà tí a dẹ̀ ti fi òtítọ́ hàn fún arábìnrin yìí ó ti sá lọ lórí ayélujára ní kíákíá. torí ó ń legun ló ń le sọ wípé dandan wípé nǹkan tó ń sọ ó yé òun nǹkan tó ń sọ ó yé òun a sì gbọ́dọ̀ bí yín dáadáa wípé ṣé ẹ mọ arábìnrin lóòótọ́ ẹ dẹ̀ mọ ọmọkùnrin abẹ́kànfẹ́ fìyà jẹ lásán ni. ẹnu oníkànlá ti ń kó o bẹ́ẹ̀ ni ẹnu oníkànlá ti ń kó. ó dà ǹjẹ́ Tọ́ba ǹjẹ́ ọmọbìnrin tí à ń wí tó yọ bọ́ńbọ́ síta tó pera rẹ̀ ní Dámilọ́lá yìí tó sọ wípé bàbá àwíṣẹ original ló introduce òun sí ìwọ àwíṣẹ fake ṣé lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. rárá èmi fúnra mi ni mò ń ṣe èmi fúnra mi ni mò ń chat ní double WhatsApp onírúurú chat ní nọ́mbà 83
fi ń chat àwọn client. So àwọn wo ni client lọ́ọ̀yà ni ọ́ ni. no àwọn náà tí mo àwọn tí wọ́n lùgbàdì tí mo gba ẹ̀wọ̀n náà ni tó ń lù ní jìbìtì àwọn náà ń pè ní client. nọ́mbà yẹn náà ni mo fẹ́ fi introduce rẹ̀ sí normal number mi pé kí máa fẹ́ra. so wọ́n á rí á báyìí ṣe mo kò kì í ṣe bàbá mi. Gbangba ti dẹkùn kedere ti wá bẹ̀ wò báyìí bàbá Àwíṣẹ kí wàá ní ṣíṣe. ẹ ṣe ọ̀rọ̀ ṣì wà lọ́wọ́ àwọn agbófinró àwọn ní ọ̀la ní agbá Elédùmarè sí ọ̀túnla ọ̀rọ̀ náà máa délé ẹjọ́ torí pé àwọn kankan rọ̀ mọ́ àwọn tó rọ̀ mọ́ tí a fi lè ṣe ni pé kí n ṣe pé mi ò ní àforíjì mo ní àforíjì ṣùgbọ́n lè dọjọ́ ọ̀la irú arábìnrin tó sá lọ lórí awòmáwòrán yìí ó lè dìde kó ní èmi ni mo ní kóun lọ fẹ́ ẹ̀rí kìíní nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí a fi lè foríjì ni pé irú nọ́mbà tó fi ń bá arábìnrin yẹn sọ̀rọ̀ àwọn ọlọ́pàá ò tí ì rí gbà lọ́wọ́ ẹ̀ jáde ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta pabambarì nọ́mbà tí gbogbo àwọn àgbáyé gan pè tó fi ń gbó lọ́wọ́ àwọn èèyàn tó fi ń ṣe ó pè nọ́mbà yẹn náà àti ì rí gbà lọ́wọ́ rẹ̀ tọ́ba ibo ló kó nọ́mbà ọ̀hún sí. nọ́mbà méjì ni mo ń lò. ibo ló wá kó sí. ilé tí mo fi ń gba lọ́wọ́ àwọn èèyàn tó parí sí 83 yẹn tí wọ́n ń pè tí kò lọ yẹn mo fẹ́ jẹ́wọ́ bí nọ́mbà yẹn ṣe rí báyìí. ó yá jẹ́wọ́ ẹ̀. ìgbà tí mo fi lọ station true fóònù ẹyọ kan wà ní inú báàgì mi small phone yẹn ó wà nínú àpò mi ó wà ní silent nígbà yẹn ṣùgbọ́n tí wọ́n á gbé mi sí mọ́tò ta fi ń lọ. station èwo ń bẹ̀. station ní fọ́n. ok nígbà tí wọ́n wá gbé ọ ní àná. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n á gbé mi ní sẹ́yìn ta fi ń lọ tí wọ́n fi wá ń lọ lé mi. so small phone tó wọ́n dẹ̀ handcuff mi so mo wá kọ́ sápò mo jù sí mo kọ́ sápò mo jù fóònù yẹn sílẹ̀ mi ò fẹ́ parọ́ lójú íńtánẹ́ẹ̀tì. ok mi ò fẹ́ parọ́ lórí íńtánẹ́ẹ̀tì so mo gbé nọ́mbà yẹn mo jù so bí mo ṣe jù òní ni mo jù nọ́mbà yẹn mo jù fóònù yẹn. o ti jù sílẹ̀. mo kọ̀ jù sílẹ̀ àwọn ọlọ́pàá yẹn ò rí mi gbogbo wọn ṣe wá ń kọ̀ bí mi mo kọ̀ jù sílẹ̀ mo kọ̀ ṣe jù sílẹ̀ yẹn àwọn nọ́mbà méjì tó wà tí mo wá lò ó wà ní orí fóònù mi ìjọ jẹ́ kó yọ́nú sí mi ìjọ. ó mọ nǹkan tó máa ṣe fún mi ṣé o wá ti ní ìgbàgbọ́ báyìí lójú àwọn ọlọ́pàá wípé èmi kọ́ ni mò ń bẹ sọ̀rọ̀. ọmọbìnrin tó jáde tó lọ síta tó lọ sí bọ́ńbọ́. mo ti gbà yín gbọ́. ó yá sọ̀rọ̀ ṣé lóòótọ́ o ti gbà wọ́n gbọ́ báyìí. ṣé wàá gbà mí gbọ́ báyìí. mo ti gbà yín gbọ́ báyìí òun fúnra yín ti sọ pé òun ló ń lo méjèèjì so mo ti gbà yín gbọ́ kò sí argument kankan tí mo fẹ́ sọ mọ́ ju pé kí n bẹ̀ yín kẹ́ má bínú kẹjọ. ń gbọ́ ó tọ́dún mélòó ṣe ti wà papọ̀ báyìí. ó ti pé ọdún méjì báyìí tá a ti jọ wà. ǹjẹ́ o ọdún méjì. ṣé o ti wá lọ rí tó ti rí sójú dáadáa. mo ti wá lọ even gan tí bá yẹ pé kì í ṣe pé travel tí mo lọ àti ara mi tí ò yá ni ẹ bá gbé mi mọ gan ní ilé ìtẹ́lẹ̀ wa gbé lánàá torí ọ̀dọ̀ ẹ̀ ló yẹ kí n wà. ìjọ tó lòun fẹ́ mú ẹ lọ sọ́dọ̀ bàbá Àwíṣẹ ìjọ mú ẹ wá. rárá ìjọ yẹn ni ó sọ fún ìjọ yẹn lóòótọ́ ẹni tó ń pè tó ìyá Àwíṣẹ yẹn bá mi sọ lórí fún pé wọ́n jọ ń travel ó yẹ yín so òun ni ò jẹ́ kí n lè ni ò fi sọ pé ká jọ wá níjọ yẹn. ìlú wo ni wọ́n máa yẹn bá mi sọ̀rọ̀ máa yẹn bá mi sọ̀rọ̀ wípé kó mú mi wá sí ọ̀dọ̀ so ìgbà tó wá yá ìjọ tó wá fẹ́ mú mi lọ ni máa yẹn wá tún bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lórí fún ègé pé kí n jọ pé àwọn ní travel kan tó fẹ́ lọ ni mo fi tètè kúrò gan ní ọ̀dọ̀ ẹ̀ gan pé mi lè dá dúró sílé yẹn. so tí wàá rí i pé òun náà ni ẹnìkan tó ń ṣe béèyàn méjì. kò sí wàhálà mo ti rí bẹ́ẹ̀. ṣé o ti gbà bẹ́ẹ̀ pé òun ni ẹnìkan tó ń ṣe béèyàn méjì. mo ní ìbéèrè. bẹ́ẹ̀ ni mo ti gbàgbọ́. ọlọ́pàá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kan lọ́wọ́ ẹ̀ péré. ok. ǹjẹ́ o mọ iṣẹ́ tọmọkùnrin yìí ṣe kó o tó fẹ́ àbí ńgbà tí ẹ bẹ̀ sí ní fẹ́ra yín. babaláwo lèmi mọ̀ sí tó ń ṣe.
nǹkan tèmi mọ̀ ọmọ nìyẹn torí nǹkan onífá ni mo rí lára ẹ̀kọ́ tí mo dẹ̀ mọ̀ ọmọ nìyẹn so ìgbà tó dẹ̀ bá mi sọ lórí fún oníkó tó ò ṣe nìyẹn ìgbà tèmi dẹ̀ lọ tí mo rí náà nǹkan tí mo rí tó nìyẹn so mi ìmọ̀ ọmọ nǹkan mi. àwọn bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sọ wípé o mọ̀ pé ó ń ṣe yahoo. Mo mọ̀ pé ó ń tẹ fún nọ́mà gbogbo ọkùnrin tó wà sí ló ń tẹ fún so mo mọ̀ pé ó ń tẹ fún pẹ̀lú má sọ pé píṣọ̀. gbogbo ọkùnrin tó wà nísìnyí ọkùnrin lèmi tí mò ń bẹ sọ̀rọ̀ mi ò sì mo máa ń tẹ fóònù àmọ́ mi ò ń ṣe yahoo ọ̀tọ̀ ní ká tẹ fóònù ọ̀tọ̀ ní ká ṣe yahoo ó mọ̀ yí pé ó ń ṣe yahoo àbó ò mọ̀. mo mọ̀ pé ó ṣe. ìjọba mọ̀ pé ẹni tó bá ṣe yahoo kí ni iṣẹ́ yahoo jìbìtì lílù àbí. èmi ò rí kó lo tèèyàn dúdú látijọ́ tèmi ti mọ̀ ọ́ mi ì lè parọ́ nǹkan tí yóò bá ti ṣe nǹkan tí bá ti rí ni màá sọ. èèyàn funfun náà tó ń lò náà jìbìtì náà ni. ó lè mi rí látijọ́ tèmi ti mọ̀ òyìnbó ni píktọ̀ tí mo rí torí èmi gan fúnra mi mo má bá ń chat mo má bá ń tẹ fún láìpẹ́ kí n bá reply message òyìnbó mi mọ̀ tí èèyàn dúdú mi dẹ̀ mọ̀ tí àwíṣẹ rí o. kò sí wàhálà ẹ̀gbọ́n tó lọ́lọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. èyí tí a gbọ́ yìí náà ti kọ́ Tọ́ba láàrin mi àti ẹ̀ tó ní parọ́ láti bí ọdún bíi 3 sí 4 tó ti ń lo picture wọn a ti tó bí èèlò tó ti gbà. ṣe ìgbà mi ò lè calculation torí àwọn míì máa send 30 àwọn míì send 100 àwọn míì send 2000 àwọn míì send tó bá fẹ́ wo fa àwọn míì send but àtìgbà tó bá ń pè mí àwọn dáàdì máa ń pè mí so tó bá ti pè mí màá sọ fún wọn pé mo gbọ́ àìmọye ìgbà tí wọ́n ti pè mí but tí bá ti rí pé àwọn màáyè tí mo bá ń sọ̀rọ̀ tí wọ́n bá tètè sanwó fún wọn màá sáré ṣe yẹn ṣe máa fi wọn ni màá sáré lo píṣọ wọn tí wọ́n bá send fún mi tí màá fi guide. ṣọmọ onífá ni ọ́. Sá. ṣé ọmọ onífá ni ọ́ ṣé ìdílé onífá ló ti wá. rárá bọ̀ tí mo kọ́ṣẹ́ àwo. Ibo ló ti kọ́ṣẹ́ àwo ọ̀dọ̀ ta ló ti kọ́ ìgbà wo ló kọ́. kọ́ṣẹ́ àwo. lọ́dọ̀ ta ni. Sá. lọ́dọ̀ ta ni. ọ̀dọ̀ ta ló ti kọ́ṣẹ́ àwo. kọ́ṣẹ́ àwo ló ti ṣé mo ní àwọn gbé débẹ̀ o mọ́tò pọ̀ ńlẹ̀ ọkọ mi tó rí lọ kálukú. mo kọ́ṣẹ́ àwo bí mo ṣe kọ́ṣẹ́ àwo báyìí tí bá lọ sí ọ̀dọ̀ àwọn tí bá lọ bí location pé tí bá lọ location pé mo lọ ọ̀dọ̀ bàbá yẹn wọ́n ní bàbá yẹn mo máa lọ ọ̀dọ̀ ẹ̀ so tí bá bá bàbá yẹn tí bàbá yẹn bá wá ṣiṣẹ́ fún mi màá sọ pé bàbá iṣẹ́ ilé yẹn yọ̀ǹda ẹ̀ fún mi màá sanwó ajẹ́gùn so tí bàbá yẹn bá yọ̀ǹda ẹ̀ fún mi màá wá kọ sílẹ̀ mo wá fi ń ṣe fáwọn yẹn bí pé mo kọ́ direct. ó kọ́ṣẹ́ àwo ó kọ̀ gba nǹkan tó fẹ́ fi mọ́ lu jìbìtì ni wọ́n ní pé o ní àwọn ohun tó máa ń lò tó jẹ́ ohun bàbá àwíṣe ohun ifá ó yá ṣe bó ṣe máa ń ṣe tó dẹ̀ máa ń jẹ àwọn tó máa ń pè láwọn client ẹ̀. báwo ni ẹ káàsán o àdúrà yín á gbà o àrítajé ṣe léni o ẹni bó máa ráyè fọwọ́ tì o bí mo ṣe ń sọ̀rọ̀ nìyẹn. ó máa sọ wẹ́rẹ́ ó tún rìkánẹ́ẹ̀tì ohun olóhùn òfin lu jìbìtì lọ́kàn rẹ̀ ní gbogbo bó ṣe ń gbowó tó ń ṣe yìí ṣé ẹ̀rí ọkàn ò jẹ́ ọ ọkàn rẹ̀ ò dá ọ lẹ́bi wípé èèyàn kan ló ń taṣọ sí aṣọ àlà ẹ̀yìn àwọn kan ló ń gba owó lọ́wọ́ wọn owó oògùn ojú wọn yìí kì í ṣe àwọn nìkan báyìí gbogbo orí olórí oògùn olóògùn tó ti gbàgbàgbà ilé mélòó ló ti wá kọ́. mi ò tí ì kọ́lé kankan. ọkọ̀ mélòó ló ti rà. mi ò ra ọkọ̀ kankan pàtíṣẹ́ yẹn wá. ṣáyé rẹ ti wá dáa. pàtíṣẹ́ yẹn wá lọ mọ́ ni mo wá fi lọ ṣoko oko náà tí mo wá ṣe báyìí mo ti ṣoko is 1 year plus so àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn mo ti ń gé ọ̀gẹ̀dẹ̀. tó bá wá pẹ́ tó bá rí i pé owó yẹn ò tó ẹ ná mọ́ ó wà wá plus ẹ̀. tí bá fẹ́ plus ẹ̀ mi ò ní lọ dáko ìgbà tí mo rí pé kò màáyé ò sanwó mọ́. ìgbà tó dáko tó ṣì pàpà ṣe ń fi lu jìbìtì recently. àwọn group tí mo ti ní síbẹ̀ tẹ́lẹ̀ àwọn group yẹn ti wà almost 3 years àwọn group yẹn ti wà níbẹ̀ already tẹ́lẹ̀. ó ṣe dá group yẹn rú tó bá yẹ pé lóòótọ́ ló jáwọ́ ó ṣe dàrú kó mú group yẹn kó túká kó ti mú picture ní picture kó ti delete ẹ̀ kó ti yọ̀ǹda ẹ̀ bọ́ ṣe bẹ́ẹ̀ tó ó dáa níbi tọ́rọ̀ wá dé dúró yìí
ọ̀rọ̀ yìí ti kúrò lọ́wọ́ àwíṣẹ ó ti di ọ̀rọ̀ ìjọba ó ti dọmọ ìjọba báyìí kí ló rò pé ó lè jẹ́ ìjìyà ẹ̀ àkọ́kọ́ kí ló rò pé ó lè jẹ́ ìjìyà fún ọ. iṣẹ́ àtijẹ àtimú náà ni ẹ jẹ́ kó ń forí jì. àtijẹ àtimú ní gbogbo èèyàn ń bá káàkiri tí wọ́n sì ń ṣe iṣẹ́ tó wà legit. jẹ́ kó ń forí jì. fọganáísà tó ń ṣe kò sí ojúmọ́ kan kí táyà máa jò kí táyà máa fọ́ káwọn èèyàn máa ṣe táyà àwọn fọganáísà pọ̀ tí wọ́n dẹ̀ fi ń ṣe nǹkan rere àtijẹ àtimú náà gbogbo wa ń bá káàkiri tá a dẹ̀ ń rin ọ̀nà tó tọ́ àti tó yẹ ọ̀nà ojú kòkòrò greediness ni wọ́n rìn kì í ṣọ̀nà àtijẹ àtimú kí ló wá fẹ́ kí wọ́n ṣe fún ọ báyìí. ọ̀nà àtijẹ àtimú ni ìgbà tí mo rí pé kò wọ́kàdé search information mo fi ya mo ti ń ṣoko báyìí tó wọ 1 years plus. kí ló fẹ́ kí wọ́n ṣe fún ọ báyìí. wọ́n ṣojú àánú wò mí. ta ni kó ṣíjú àánú wò ọ̀nù àwọn méjèèjì níṣẹ́ àwíṣẹ́ ni àbáwọn ìjọba. kí bàbá àwíṣẹ́ kó ṣojú àánú wò mí káwọn ìjọba náà tó fojú àánú. àmọ́ ṣó mọ bí tó ti borúkọ bàbá àwíṣẹ́ ṣó mọ bí tó ti borúkọ wọn jẹ́ dé ṣó mọ bí tó ti dé. wọ́n pọ̀ lórí social media wọ́n tó ń lo àwọn bàbá ń lo. àmọ́ ìwọ tó wá mú tiwọn láàyò tó wá yan tiwọn láàyò láti ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí ṣó mọ bí tó ti bàjẹ́ dé. ṣó mọ bí tó ti bàjẹ́ dé. ṣó mọ àwọn ibi tí a ti ń rí tí àwọn èèyàn ti ń fẹjọ́ wọn sùn káàkiri tí wọ́n ti ń pèsè wọn kiri pé ẹ sá fún máa yẹ o aláṣọ funfun aláṣọ àlàdé ẹni wàṣọ gbogbo ṣe fẹ́. mẹ́ni mo. ẹ jẹ́ ká fa yòókù lé àwọn agbófinlé lọ́wọ́ bàbá àwíṣẹ́ kí ni ṣíṣe. ṣíṣe náà ni pé kí àwọn agbófinró kan ṣe ìwádìí kán dẹ̀ gbé lọ sí abẹ́ ìjọba fún ohun tó bá tọ́ àti ohun tó bá yẹ nítorí pé àwọn ìdí kan àti ìkejì àwọn ìdí tá a bá ní ká filẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn a ní right tá a bá gba sim lọ́wọ́ ẹ̀ tó bá lọ rẹ́gísítà lọ́la a ò ní sí níbẹ̀ tí ó bá open Facebook mi a ò ní sí níbẹ̀ àwọn ọlọ́pàá ló mọ iye wàhálà tí wọ́n ti ṣe èmi ni mo mọ iye ohun tó ti bọ́ náà pẹ̀lú ìrànlọ́wọ́ ká tó rí mú so mo fẹ́ ìdájọ́ òdodo látọwọ́ ìjọba. tọ́ ẹ̀yin olólùfẹ́ Olúọmọ pírẹsẹ̀ntà káàkiri àgbáyé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o kò tán síbẹ̀ o torí wípé bí ètò ìgbẹ́jọ́ ìbá ṣe ń lọ náà la ṣe máa bù yín gbọ́ o bó bá ṣe ń lọ nígbà tí wọ́n bá tarí ẹ̀ lọ sí ilé ẹjọ́ bí ìgbẹ́jọ́ bá ṣe ń lọ ibi tí wọ́n bá ọ̀rọ̀ rẹ̀ dé náà láti máa fètò yín létí àmọ́ ẹ má gbàgbé láti máa subscribe sórí YouTube channel kẹ́ máa like ẹ máa comment ẹ dẹ̀ máa share líǹkì bí ètò náà bí ọ̀rọ̀ náà bó bá ṣe ń lọ náà là á ṣe máa tẹ̀lé tá a sì máa bù yín gbọ́ ẹ kú ìkàlẹ̀ o ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti máa wò wá. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè
07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.